AIF TV. AIF TV mi ò lè gbé kó ń bẹ̀ rárá o. Èmi àti iléeṣẹ́ tẹlifíṣàn yẹn àjọlẹ̀pọ̀ ni. bọ́dà tánkọ̀ ní bàjẹ́ ọdún ló dé ní bọ̀ yìí la dojúkọ ọdún pàpà ó dojúkọ àwọn onímọ̀ṣọ́dún ọdún náà kò ní ṣe wọ́n gbogbo ojú yẹn ń wò wọ́n lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà lọ́wọ́lọ́wọ́ báyìí ojú náà kò ní fọ́ etí yàn fún gbọ́wọ́ etí náà kò ní di agbára ọ̀rọ̀ náà olúgbìyànlé abániṣe bó bá ti dé abánikókó lọ abánikánù lọ abánikẹjọ lọ abánikófò lọ èrè àwọ̀lú àlàáfíà àwọ̀lú mo wá ń padà mo wá ń dúpẹ́ a máa kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba wa ọbẹ̀ láti rí president ìyé à ń pè ní Atanas Guillaume Tano ọlọ́wọ́n balẹ̀ dùmọ̀rì abánilọ́ra ẹ̀mí rẹ̀ gbogbo àwọn ikọ̀ yẹn ń darí ìlú Benin yìí pátápátá lápapọ̀ àkí àwọn náà ẹ̀mí wọn gùn àwọn député de l'Assemblée gbogbo wọn pátápátá ẹ̀mí wọn gùn oyè wọn ní takú síbẹ̀ wọ́n ní òkè lẹ́mọ́ wú sí òkè lẹ́mọ́ máa lọ wọn ní padà wọlé láéláé agbára Ọlọ́run ọmọ tiwọn náà pápá lára á dépò ìwọ̀n dépò lóko tọ́lọ́run agbára ọrọ̀ náà gbogbo àwọn ikọ̀ ọbẹ̀ rí dèbìtè náà mínísà gbogbo àwọn mínísà á ní ọbẹ̀ rí mínísà Salimonu torí ọdọọdún iṣẹ́ takuntakun ní ọmọ ìṣe fóni ọmọ ń pè wọ́n sọ́kíyèsí ìgbémọ̀ṣe sí ẹ̀kọ́ ní bàjẹ́ tọ́tọ́ nínú àpàrà wọn má gbàgbé wọn tọ́ pé ní sọ́kíyèsí àtọ̀rọ̀dọ̀ fún wọn náà mínísítà Abíọ́lá François àtọ̀rọ̀dọ̀ fún wọn náà ẹ̀mí gúgù fún wọn òkè ní wọ́n máa lọ wọn ní wálẹ̀ a sì dúpẹ́ fún gbogbo ìgbéga ìyé àwọn ìlú ṣe fún wọn wá lọ ẹnujọ́ mẹ́ta wọn yìí kò ní takú síbẹ̀ ìgbéga náà máa tọ́tọ́ jẹ́ gbéga ni òkè ní máa lọ wọn nílọ̀lẹ̀ láéláé pẹ̀lú ògùtọ́ lọ́rùn Honorable Rashidat akí àwọn náà akí Honorable Akitobi Olga akí àwọn náà Awawu Ìsìríwù akí àwọn náà torí gbogbo wọn náà bọ́dún náà bá ń bọ̀ gbogbo náà ni máa ń fu ìhun ṣọwọ́ sí àwọn olóró àgbo wọn ní gbẹ̀yìn wọn náà kó ṣáṣá múra kì í gbẹ̀yìn àdúgbọ́dọ̀ fún wọn púpọ̀ jù ire ni wọ́n máa jẹ́ tiwọn ẹkún òṣè kò ní wọlé tọ̀ wọ́n wọ́ gbogbo ojú ewu wọ pátápátá ẹkún òṣè kò ní wọlé tọ̀ ní wọ́ agbára orò náà gbogbo fún wọn bá dáwọ́lé ìyàn ọdún náà mama yọrí sí ire la ire ọdún náà gbówó àbá wọn nípe ni aburú yìí wọ ni àníbá wọn mọ pẹ̀lú òtítọ́ lọ́hùn àti orò náà. AIF TV. AIF TV mi ò lè gbé kó ń bẹ̀ rárá o. Èmi àti iléeṣẹ́ tẹlifíṣàn yẹn àjọlẹ̀pọ̀ ni.